Freedom. We need a freedom. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta ibikíbi tẹ́ bá ti ń wò wá, mú kí yín ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jọ̀ọ́ ẹ má bá wa tẹ like and love. Ó dàbí pé a ti bẹ̀rẹ̀ ètò rárá, wọ́n ti ń flag wa. Ọlọ́run á kó sí Elédùmarè á kó sí wọn nínú gbogbo àwọn flagger. Lẹ́ẹ̀kan sí mú kí yín ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ sórí ètò. Mú kí gbogbo ẹ̀yin dájú wa àtẹ̀yin mọ́mì wa tẹ́ ti wà nínú ilé báyìí. Ẹ kú ìrọ̀lẹ́ lọ́dọ̀ tí wá ń bí báyìí. Tọ́pìkì tá gbé wá nírọ̀lẹ́ torí pé a ní pẹ́ lórí ètò lẹ́yìn òun ni our moral values. Kí là ń pè ní moral values wa? Kí ni ìdí tá fi gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa moral values wa? Lálákọ̀ọ́kọ́ àwọn èèyàn máa béèrè pé kí ni àwọn nǹkan tó important nílé ayé wa? Ṣówó ló important ní life wa ni? Ṣé family ló important ní life wa ni? Ṣé àlàáfíà ara òun ló important ló ṣe kókó fún ìgbésí ayé wa? Àbí gbogbo àwọn nǹkan tá ń enjoy nílé ayé, bóyá àwọn orin tá ń gbọ́, àwọn fíìmù tá ń wò, àwọn party tá ń lọ káàkiri, ṣóun ló important sí wa nílé ayé wa? Tá bá ń sọ̀rọ̀ nípa moral value, à ń sọ̀rọ̀ nípa goals wa. Kí ni goals wa? Kí ni aims and objectives wa? Mo máa ń sọ láti bí ọdún méjì tí mo ti ń ṣètò ni mo ti máa ń sọ pé gbogbo tọ́pìkì tí mo bá gbé wá, àwọn olóye, àwọn ọlọ́gbọ́n, mo máa ń sọ máa ní èmi ò ní fáǹsì àwọn ẹbí mi, àwọn ọ̀rẹ́ mi, àwọn tó fẹ́ràn òtítọ́ náà máa ń wà níbí báyìí. Ẹbí ni gbogbo wa, ìkọ̀kan náà ni gbogbo wa. Tó máa ń fi òye gbé, wọ́n mọ bí tá ń lọ, wọ́n mọ bí tá ń bọ̀. Kò dìgbà tí a bá wá pariwo, tàbí tá bá wá búyàn, àbí tá bá wá jà, kó yẹ òye ọ̀rọ̀ kó tó àtàlàyé ọ̀rọ̀ kó tó yá àwọn èèyàn wa. Má bínú tí Yorùbá yẹn bá ń kọ́ mi lẹ́nu, ẹ mọ̀ pàṣẹ padà sílé ni. Kélédùmarè kó tún wa ṣe pátápátá. So, à ń sọ̀rọ̀ nípa moral value wa. Tá bá ní moral value, kí là ń pè ní moral value? À ń sọ̀rọ̀ nípa goals wa. À ń sọ̀rọ̀ nípa achievement wa gẹ́gẹ́ bí ènìyàn. Ẹ má bínú, mo máa gbé kinní sókè torí ó bẹ́tà díẹ̀ báyìí. À ń sọ̀rọ̀ nípa achievement àti goals wa. What are our achievement and our goals? Tá bá ń sọ̀rọ̀ nípa moral value, à ń sọ̀rọ̀ nípa heritage wa. À ń sọ̀rọ̀ nípa culture wa. À ń sọ̀rọ̀ nípa èdè wa. Ara àwọn moral values wa nìyẹn. Ìwọṣọ sí wa gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjìrè. Àwọn nǹkan yẹn ni moral values wa. Owó is not a moral value. Kò ní nǹkan ṣe pẹ̀lú value.
nítorí pé kí ni a ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó yẹ pé kò sí máa sọ máa ní kò sẹ́ni tí ò lówó, olówó ni gbogbo wa la lówó, gbogbo wa la lọ́lá, gbogbo wa la ní nǹkan. Ẹni tó bá ti ń jí láàárọ̀ tó ń jẹ tàárọ̀ bóyá méjì ni o, because àwọn ẹlòmíì a lè jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. Kò ń ṣe pé torí pé àìlóúnjẹ jẹ, but body wa ó ti wà adapt sí ẹ̀ẹ̀mejì. Àwọn ẹlòmíì ẹ̀ẹ̀kan lójúmọ́ náà ń jẹun, body wọn ti adapt sí. Kò ń ṣe pé tàìróúnjẹ jẹ ọ̀ tàìlówó lọ́wọ́, ìdí nìyẹn tí máa fi sọ pé olówó ni gbogbo wa. In as much as ta ti wà lálàáfíà ara wa, olówó ni gbogbo wa. Tá bá ń sọ̀rọ̀ nípa moral value, à ń sọ̀rọ̀ nípa ìwà wa, à ń sọ̀rọ̀ nípa ìṣe wa, à ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe wa, à ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń jáde lẹ́nu wa, nítorí ọ̀rọ̀ ẹnu wa náà máa fi sọ pé irú èèyàn báyìí ni lágbájá jẹ́. Àwọn ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu ẹ̀. Màmá kan wà, mo ti sọ̀rọ̀ màmá yẹn rí bí. Màmá yẹn ní ọmọ tán fi ń ṣàdúrà fọmọ yẹn, ó ní ya ọmọ tán fi ń ṣépè fọmọ. Yorùbá yẹn kò yé mi pẹ́ títí. Ẹnujọ́ mẹ́ta ni ọ̀rọ̀ yẹn ṣẹ̀ wá ń yé mi ni ó ṣẹ̀ wá ń yé mi. The value tó wà important nínú àwọn èèyàn, a lot of people wọ́n believe pé owó tán bá ní ni moral value wọn. A lot of people believe pé gbogbo ayé ń lo kí lorúkọ kí lorúkọ mọ́tò tí gbogbo wọn ń gbé káàkiri, òun làwọn náà fẹ́ lò, òun ló máa jẹ́ káwọn èèyàn rí value wọn. Àwọn ẹlòmíì máa believe pé bó ṣe lówó tó òun náà ṣe máa rí value wọn. Ìwà ṣe kókó. Tá bá ń sọ̀rọ̀ nípa value, ìwà wa ó ṣe kókó. Gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire, irú ìwà wo là ń wù, irú ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu wa, irú ìgbésẹ̀ wo là ń gbé, ó wà very very important nínú ìrìn àjò wa. Bá ṣe sọ pé gbogbo wa yìí a wà fún Yorùbá nation lórí struggle yìí, ipa wo là ń kó, ìgbésẹ̀ wo là ń gbé gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire lórí struggle yìí. Ṣá àwa kan fà síwájú ni, ṣáwa kan fà sẹ́yìn ni. Gbogbo àwọn nǹkan yẹn ní value tó máa tell lọ́jọ́ iwájú. A lot of us a lè má tí mọ̀ nísìn, a lè má tí mọ̀, àwọn èèyàn lè má sọ, àwọn èèyàn rí kálukú o, wọ́n rí iṣẹ́ tí kálukú ń ṣe, ò bá máa ṣe dáadáa, ò bá máa ṣe dáadáa. People will tell later. Lọ́jọ́ tòní à ń sọ̀rọ̀ nípa bàbá wa Awólọ́wọ̀, lọ́jọ́ tòní à ń sọ̀rọ̀ nípa Abíọ́lá, à ń sọ̀rọ̀ nípa Ọbásanjọ́, à ń sọ̀rọ̀ nípa Tinubu. Lọ́jọ́ tòní a rí irú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àwọn èèyàn sí wọn, a rí bí àwọn ènìyàn ṣe ń sọ̀rọ̀ nípa wọn. Then iye owó ta ní láyé yìí kò determine goals wa, kò determine goals wa. Owó kò determine value wa. Torí pé kí ni kò kí ń ṣe nǹkan tí èèyàn lè secure. Engineer Múrí yẹn káàbọ̀ sórí ètò. Kò ń ṣe nǹkan tí èèyàn lè secure. Ẹ wo gbogbo àwọn tó kówó pamọ́ tó tọ́jú owó ní Nàìjíríà. Ẹ wo gbà tí wọ́n ti tọ́jú owó yẹn bọ̀, owó yẹn bàjẹ́. Àwọn owó yẹn nísìn, a lot of them ò lè ní value mọ́. Tá bá lọ sí stock exchange, ẹ máa rí pé lẹ́ni euro ó high sókè, àbí dọ́là ó high sókè, tó bá di lọ́la ó máa wálẹ̀. Kò ní permanent value, ó lọ òkè ó ń wálẹ̀ ni. Ẹni ẹ lè ṣe owó ní $600 kẹ́ṣẹ́ ní $800, kò sí permanent ńbẹ̀. Mo kàn fún àwọn yẹn ṣe example ni. A lot of us wọ́n believe pé playing games with the rich people, moving with the rich people, òun ló máa add value sílé ayé wọn. Kò add any value sílé ayé àwọn èèyàn. Àìmọye àwọn èèyàn tó yẹ pé wọ́n rí jẹ wọ́n rí mu, wọ́n kọjá àyè ara wọn. Àwọn èèyàn dẹ̀ ń pọ́n wọn lé, àwọn èèyàn dẹ̀ ń gbé wọn gẹ̀gẹ̀, wọn ò ṣojú kòkòrò, wọn ò fi opportunity pé wọ́n ti gbé program Yorùbá Nation lẹ̀, jẹ́ kémi náà mú tèmi bẹ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ yẹn la máa sọ tó bá yá, because moral value àwọn ọmọ káàárọ̀ òjíire òun lọmọlúàbí. Where is our ọmọlúàbí? Where is our heritage? Báwo la ṣe gbé heritage wa sí? Báwo la ṣe pọ́n language wa lé sí? Báwo la ṣe pọ́n kí lorúkọ ẹ wa lé sí, àṣà wa sí? Báwo la ṣe pọ́n àṣà wa lé sí? Gbogbo àwọn nǹkan yẹn la máa sọ lọ́jọ́ ọ̀la. Báwo la ṣe ń ṣe ìtọ́jú ara wa sí, health wise. Health wa is part of our moral values.
ẹlòmíì nítorí pé ó rí ọtí yàfùnyàfùn ó bẹ̀rẹ̀ sí ní mú òòrò sugar content inú ẹ̀ òòrò àwọn nǹkan àìsàn tó lè fà sí ara láti sọ̀rọ̀ nípa ẹ̀ bí obesity lóríṣiríṣi á kàn máa mú ni. Àwọn ọ̀rẹ́ kan wà ọ̀rẹ́ bí àpalọ̀ ni wọ́n. Tá bá ń sọ̀rọ̀ nípa moral value, we are talking about recognition. A lot of celebrity nítorí recognition wọ́n ti tọwọ́ bọ̀ nǹkan tí ò yẹ kó tọwọ́ bọ̀, wọ́n ti ṣe àwọn ìwà tí ò yẹ kán hù, àwọn nǹkan yẹn kọ́ ni wọ́n fi moral values èèyàn. A lot of organization àti àwọn èèyàn wọ́n san a lot of money just for them to be popular, just for them to become, eyes attraction. Kọ́ lè wà ní public, kọ́ lè rí wọn pé okay o, a lot of people like I said wọ́n bẹ̀rẹ̀ sí ní pursue fame. Láti ibi tó ti ń pursue fame, wọ́n ti bà orúkọ wọn jẹ́, wọ́n ti bà ara wọn jẹ́, wọ́n ti bà ọjọ́ ọ̀la wọn jẹ́, wọ́n ti bà ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn jẹ́ nítorí pé wọ́n ń pursue fame. Ìdí nìyẹn tí mo ṣe sọ pé kí ni moral values wa. Moral values àwọn ọmọ káàárọ̀ òjíire. Alákọ̀ọ́kọ́ òun ni ìwà wa, ọmọlúàbí wa, òun ni heritage wa, òun ni culture wa, òun ni language wa, àṣà wa, ìṣẹ̀ṣe wa. Those are our moral values. A lot of people nítorí pé wọ́n fẹ́ ní value, wọ́n fẹ́ káwọn èèyàn máa value wọn pé àwọn dignitaries ló ń bá rìn kíníkan wọ́n ti sọ́ra wọn dìdàkudà. Àìsàn tí ó tọ́jọ́ ó ti ń bá wọn jà láti bí ìrìnkúrìn, ìwàkuwà, ìṣekúṣe. Tá bá ń sọ̀rọ̀ nípa entertainment and recreation, a lot of people wọ́n choose entertainment bí companion wọn, ẹlòmíì ó máa ń kàmú wọn. How modesty are we? How loyal are we? Gbogbo àwa tá náà ń ṣe ìjàngbara, how modesty are we concerning this ìjàngbara? Ǹjẹ́ a ṣe ìjàngbara, àgbàgbé ilé, àgbàgbé àṣà, àgbàgbé ìṣe wa? Báwo la ṣe loyal sí ìjàngbara tá ń ṣe tó? A lot of people, mo ti sọ̀rọ̀ lórí ìjàngbara, mo ti sọ lórí struggle ní English. Ìjàngbara kì í ṣe torí owó. A lot of people torí owó náà ṣe wọnú ìjàngbara. A lot of people torí kọ́ lè mọ̀ mí, kọ́ lè ní mò ń sọ̀rọ̀ nípa Yorùbá nation ni wọ́n ṣe ń ṣe Yorùbá nation. A lot of people kọ́ lè rí wọn pé yes, àwọn náà wà ń bẹ̀. Kárí mi ní gbogbo àwọn nǹkan tó ń fa ogun, ìfàsẹ́yìn, tẹ̀mbẹ̀lẹ̀kú, ọ̀tẹ̀, èmi ò gbọ́ tiẹ̀, ìwọ ò gbọ́ tèmi. Òun ni gbogbo àwọn nǹkan yìí. How loyal are you to this Yorùbá nation that you carry? Àwọn ẹlòmíì lágbájá ni mo bá lọ, wọ́n lè mọ̀ pé lágbájá ni mò ń bá ṣe, tàmẹ̀dù ni mò ń bá ṣe. How loyal are you to nǹkan tá gbé dání? Ìdí nìyẹn tí mo ṣe máa ń sọ pé people are dying every day. Mo rí yín gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò, ẹ má bínú, mo kí yín, mo fi taratara kí yín o, mo fi tẹ̀mítẹ̀mí kí yín. People are dying every day. People are suffering every day. Most especially, tá bá tún ní ká sọ̀rọ̀, ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn politician wa. Ṣé wọ́n ní moral values? Wọ́n ò ní moral values because kí ni nǹkan tí wọ́n ṣe sí constituency wọn látorí àwọn councillor. Mo máa ń sọ màá ní tó bá ní kémi ṣèdájọ́, mo máa bẹ̀rẹ̀ látorí councillor, supervising councillor, chairman local government, representative, reps. Máa wá padà lọ látorí reps dórí governor, dórí gbogbo àtàwọn special adviser wọn. Gbogbo wọn ni mo máa deal pẹ̀lú squarely because they are not doing the right thing. Ṣèbó ní each allocation tó ń bọ́ sí local government kọ̀ọ̀kan kí náà ń ṣe. Ìwọ tó máa níwọ̀ chairman local government kan tó, for example, I will use ibì kan as example. O lè níwọ̀ local government Red Cross kó wá máa lọ gbé ní Black Cross. Wọn kì í ṣe bẹ́ẹ̀. Báwo lo ṣe fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò ẹ̀ gangan? Ara àwọn nǹkan tó fa tó disvalue Yorùbá as a people nìyẹn. Gbogbo àwọn nǹkan tó disvalue wa as ọmọ káàárọ̀ òjíire nìyẹn. Nítorí pé àlóyà sí ara wa, àkíyè nípa àwọn èèyàn wa. Ẹ wo President Buhari nìsín. Torí ẹ̀ mo ṣe máa ń invite wa pé ẹ jẹ́ ká lọ download apps Clubhouse. Tá bá ti download ẹ̀, àwùjọ ọmọ Yorùbá, ibẹ̀ lẹ ti máa kọ́ ẹ̀kọ́ nípa àṣà, nípa ìṣẹ̀ṣe, nípa ara wa.
wọ́n sọ̀rọ̀ nípa president sí wọ́n ní president Buhari òun ló dájú nítorí pé kí ni he is not for Nigerian president, he is a Fulani president for Fulani people. Ó ní òkè wọ́n gbé PVN NIN wá sí all the Fulani from West Africa come bọ̀ ní Nàìjíríà gbogbo wọn náà fún ní NIN gbogbo wọn náà fún ní national ID card àwọn tó jẹ́ the major indigene wọn ò ní gbogbo àwọn nǹkan yẹn a dẹ̀ ti ní Yorùbá president rí kí ló ṣe sílẹ̀ Yorùbá gbogbo àwọn gọ́vnà ilẹ̀ Yorùbá kí ni nǹkan tí wọ́n ṣe àwọn gan fúnra wọn wọn ò ní àwọn gan disvalue àwọn ọmọ Yorùbá a ní àwọn ọba nílẹ̀ Yorùbá wọ́n disvalue àwọn Yorùbá fúnra wọn. Where is our moral value? Kò sí loyalty, kò sí modesty, kò sí justice. Kò sí justice anywhere. Anybody can just do whatever they want. Ọmọ tálíkà òun ló ń lọ sẹ́wọ̀n. Àwọn ọmọ olówó wọ́n máa mọ ọmọ tálíkà wọ́n máa fi represent wọn. Ẹ jọ̀ọ́ ṣé value wa moral values wa gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire nìyẹn? That is not our moral value. A lot of us, most especially àwọn obìnrin, láwa materialistic. Àmọ́ business ṣe mọ́ àwọn ìyá wa iṣẹ́ òwò òun níṣẹ́ àṣelà gbogbo wọn àwọn forefathers wa iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wọn ẹ lè rí wọn bó ṣe kàwé tó kọ́ má ní oko bó tiẹ̀ jẹ́ kékeré tó máa gbìn tó máa ti máa ẹ̀fọ́ gbogbo àwọn nǹkan yẹn mo ti sọ rí lórí ètò pé a kì í ra iṣu jẹ a kì í ra ẹ̀fọ́ gúre ẹ̀fọ́ múnú tutù a kì í ra jẹ a máa lọ ń jalè ńkùlé wa nítorí gbogbo ẹ̀ náà gbìn síbẹ̀. Nǹkan tó jẹ́ kí n mọ̀ nípa iṣu àwọn òde ń jakọṣu iṣu ewùrà la máa ń jẹ tó jẹ́ kí n mọ̀ nípa iṣu ewùrà apọ́nmádénú oríṣiríṣi gbogbo ẹ̀ ni mo mọ̀ because when they were doing it nígbà tá kéré gbogbo ẹ̀ là ń wò èèyàn mélòó ló lè gbin ugu sẹ́ńkùlé ẹ̀mọ́ láyé ìsìn gbogbo wa la fẹ́ di pen and biro mú àti gbàgbé moral values wa àwọn disvalue ara wa àwọn China ló wá ń kó oúnjẹ oríṣiríṣi wá fún wa àwọn poisonous food lóríṣiríṣi canned food mi ń gbọ́ rí kọ́mọ Yorùbá máa jẹ canned food àwa ni wọ́n ní cancer ìgbà wo lèèyàn ní cancer. Tá bá ń sọ̀rọ̀ nípa moral values à ń sọ̀rọ̀ nípa principle of behaviour báwọn èèyàn ṣe máa judge ìwà wa importance in life kí làwọn nǹkan tó important ní life wa. Values our basic foundation of belief and guide ni. We have different type of values. A bá sọ̀rọ̀ ìwà mo ti sọ nípa ìwà lẹ́ẹ̀kan mo ti sọ nípa ìṣe wa lẹ́ẹ̀kan mo ti sọ nípa personality wa gẹ́gẹ́ bí ènìyàn. Reason tá fi ń ṣe nǹkan ǹjẹ́ à ń ṣe tọkàntọkàn pálẹ̀kùn kitchen dé. Ǹjẹ́ torí pé kò ń ṣe torí nǹkan tá fẹ́ jẹ la ṣe ń ṣe kò ń ṣe torí kárí mi la ṣe ń ṣe tó kò ń ṣe torí ká lè disvalue àwọn yòókù èmi ni mo mọ̀ ṣe jù ìwọ kọ́ ló mọ̀ ṣe jù òun la ṣe ń ṣe ṣé kò ń ṣe bàbá mi àmì tí mo rí yẹn káàbọ̀ sórí ètò sàgbọ̀ ṣé kò ń ṣe torí ká lè fi àwọn ara wa ká lè disvalue àwọn èèyàn wa òun la ṣe ń ṣe. Mo bá ń sọ màá ní téèyàn kan bá lóun ò ṣe Yorùbá nation kó wá convince ni ẹ fi sílẹ̀ àdúrà mi ni pé kí Fúlàní kó má gbé family ẹ̀ kó tó mọ̀ pé Yorùbá nation is important. Báwo la ṣe máa wà lóko ẹrú lórílẹ̀‐èdè wa tó máa disvalue humanity wa tí gbogbo wa dẹ̀ máa lajú a lè sùn ká kọrí síbì kan náà ọ̀nà tá à ń gbé gbà òun làwọn èèyàn máa wò bá ṣe ń ṣe làwọn èèyàn máa wò. A lot of people are writing things down. A lot of people are studying everything that is going on. Ǹjẹ́ òótọ́ la gbé dání? Those are the questions we need to ask. Ṣó òtítọ́ la gbé dání? Tá bá sọ pé àwọn ọmọ káàárọ̀ oòjíire, àwọn ọmọ kóòtù oòjíire, àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Odùduwà, ẹ jọ̀ọ́, ńbo la fi ìṣẹ̀ṣe wa sí? Where is the ọmọlúwàbí in us?
torí tá bá ń sọ̀rọ̀ nípa Yorùbá ọmọlúàbí náà máa kọ́kọ́ sọ. Where is that ọmọlúàbí? Why should we disvalue ourselves torí pé a fẹ́ gba nation wa? Why should we disvalue our people? All because we want to make name. Because kò kí ṣe pé torí pé a fẹ́ gba nation la ṣe ń disvalue àwọn èèyàn. Torí ẹ̀ mo máa ń sọ màá ní ẹ má máa gbé personal vendetta, ẹ má máa gbé wọnú struggle. Ẹ má gbé personal vendetta, ẹ má gbé wọnú struggle. Struggle dúró lọ́tọ̀, personal vendetta dúró lọ́tọ̀. If you have issue with anybody, ẹni kò bá fa issue ẹ. Àwa kan ana gbé Yorùbá nation dání, ibẹ̀ láti rí ẹnìkan tó fẹ́ ọkọ kan tó bọ́ kankan jà. Ẹ jọ̀ọ́ kí ni gbogbo yẹn ní ṣe pẹ̀lú Yorùbá nation tá gbé dání? We are disvalue ara wa and disvalue struggle tá gbé sọ́wọ́. This struggle is not about me, it's not about you, it's about 80 million Yoruba people. People are suffering. Àwọn èèyàn ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Àwọn èèyàn ń kú lójoojúmọ́. The kidnapping ò tí stop. Tá bá ń sọ̀rọ̀ nípa moral values, lẹ́ẹ̀kan bí mo yẹn sọ, mo náà máa sọ̀rọ̀ nípa ìwà wa. Irú ìwà wo là ń lò? Irú ìwà wo la ìṣe wo là ń ṣe? A fẹ́ nǹkan, ọ̀nà wo là ń gbé gbà? Iṣẹ́ tá ń ṣe mi ò gbọ́ rí nílé ayé mi. Nígbà tí mo kéré pé ọmọ Yorùbá mo ń ṣaṣẹ́wó wọn kí mi ń gbọ́ rí. Débi tó máa wá sí lóyìnbó wá máa ṣaṣẹ́wó. But we are seeing things, àwọn nǹkan tí ò ṣẹlẹ̀. Tó yẹ pé a lè rò bó lè ṣẹlẹ̀ in 200 years to come. Bàbá mi Fúnkẹ́, ìyá mi Fúnkẹ́, má bínú, mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò. Thank you, Sajare. Oda, màá wò ó sìn. Màá wò. So, a gbọ́dọ̀ jẹ́ kí moral values wa yẹn kó padà síbẹ̀, kí ọmọlúwàbí wa kó padà sí bó ṣe wà. The most important of value is to grow and develop. Ǹjẹ́ ṣé àwa ìran Káàárọ̀ Oòjíire ṣá ń grow, ṣá ń develop? Tá bá ń sọ̀rọ̀ nípa development, mental development, tá bá ń sọ̀rọ̀ nípa development, scientific development, tá bá ń sọ̀rọ̀ nípa development, technological development, ó wà ńbẹ̀. Ǹjẹ́ gbogbo yẹn la put into concentration? A kàn pariwo Yorùbá nation la fẹ́, Yorùbá nation la fẹ́. In fact, I am so happy nítorí pé mo rí pé wọ́n develop apps ní èdè Yorùbá. Kí là ń kó? A lot of us, do we value that apps? Shall share apps yẹn? Shall lo apps yẹn? A lot of us, I'm not excluded. Ara nǹkan tá ń sọ nípa moral value nìyẹn, tiwantiwa. Kẹ́ jẹ́ kí titiwa yẹn kó lọ sókè. Ká gbé titiwa yẹn, ká gbé lárugẹ. Tá bá ń sọ̀rọ̀ nípa moral value, a máa sọ nípa èrò ọkàn wa, a ń sọ̀rọ̀ nípa ìwà wa. Ìwà wo là ń wù láwùjọ tó fi ń rí wa, àwọn ọmọ Yorùbá lélẹ̀, àwọn ọmọlúàbí lélẹ̀, ìwà ọmọlúàbí pọ̀ láàrin wọn. Ó ní bọ̀bọ́ òyìnbó kan, YouTuber ni. Mo wá wò, ó wá sọ̀rọ̀ pé when they are talking about Nigeria, Nigerians are the most educated immigrants in America. Also, a lot of so many things concerning it. Ó jẹ́ ká mọ̀ pé people from the West. Nítorí pé a yàtọ̀ lẹ́dà. A yàtọ̀. Ìdí nìyẹn tí mo ṣe máa ń pariwo pé ìṣẹ̀ṣe wa ó ṣe kókó. Ìṣẹ̀ṣe wa torí nínú ìṣẹ̀ṣe ò ní rí àgbàlagbà fín. Nínú ìṣẹ̀ṣe obìnrin ò ní jókòó síbì kan kí ọkùnrin kó wá jókòó, kóbìnrin yẹn wá dìde, kọkùnrin wá jókòó síbi tóbìnrin yẹn jókòó sí. Wọ́n rí gẹ́gẹ́ bí àgbèrè ni. Nínú ìṣẹ̀ṣe wa kò sí ibi tí wọ́n ti sọ pé kó lọ pa ènìyàn àbí kó fi ènìyàn rúbọ.
ìwé Odùfá mímọ́ fi yé wa wípé ìwọ kò gbúdọ̀ fi ẹyẹ rú ẹbọ fún ẹyẹ, o gbúdọ̀ fi ọmọ ènìyàn kó fi ṣe kí ni kó fi rúbọ fún ènìyàn. It is an abomination láti pa èèyàn. Ìdí nìyẹn tẹ́ bá mú àwọn kí lorúkọ ẹ̀ wọ́n ní babaláwo ni wọ́n, babaláwo yàtọ̀ sí oníṣègùn, oníṣègùn yàtọ̀ sádáhunṣe. Àìmọye àfáà tán sá sọ́ndà babaláwo, àìmọye àwọn pastors tán sá. Mi sọ pé gbogbo àwọn babaláwo ni wọ́n saint, they are not saints. Kò sẹ́ni tí ò ní ìwà tiẹ̀. Ìdí nìyẹn tá ṣe ń sọ̀rọ̀ nípa moral value, but we a lè túnṣe fúnra wa. We can mo máa ń sọ máa ní we need to re-evaluate. Yoruba nation now, we need a reclamation. Ká reclaim ilẹ̀ wa. Ká lé àwọn àjòjì kúrò lórí ilẹ̀ wa. Ọ̀nà wo la máa fi lé àjòjì? Ní ìlú òyìnbó gan, ẹni tí ó bá wọlé legally sínú ìlú, wọ́n máa ń deport wọn. Why tó fi ní deportation camp? Why táwọn òyìnbó fi ń deport àwọn èèyàn? You have to come into the country. You have to respect the rules and regulations. And mo ń tẹnumọ́, mo ń ké tó pé àníṣe tá bá fa ara wa kúrò nínú Nàìjíríà, ká reclaim ilẹ̀ káàárọ̀ oòjíire. Àfàìmọ̀ kí àwọn àjòjì kí wọ́n má pa gbogbo ọmọ káàárọ̀ oòjíire tán. Fulani, ẹ lọ wo history wọn. Go and study their history. They are not Nigerians. Ìran tá mọ̀ nílẹ̀ Nàìjíríà, Hausa, Igbo, Yorùbá, Efiki àti àwọn ìlú kékèké tá mọ̀ nìyẹn tó jẹ́ Nàìjíríà. But díẹ̀díẹ̀ li imú ẹlẹ́dẹ̀ tó ń wọ ọgbà, Hausa Fulani, Hausa Fulani. Hausa Fulani, wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ àwọn Hausa. The same thing náà ṣe nílẹ̀ káàárọ̀ oòjíire ń sìn. Odindi àwọn ọba aládé náà wọ́n ti ń fẹ́ Fulani. Àwa Yorùbá a ní agenda. The only agenda ta ní ni pé ká máa gbé ní ìrẹ́pọ̀, ká máa gbé ní ayọ̀ àtàlàáfíà. Àwọn Fulani náà ní agenda. Agenda yẹn dẹ̀ ti wà tipẹ́tipẹ́ láti wá kógun ja ilẹ̀ wa. Ǹjẹ́ ṣó wá lẹ́tọ̀ọ́ sí wa? Màámi Fúnkẹ́ Bello ẹ kújọ́ mẹ́ta mà. Ṣó wá ní ẹ̀tọ́ ká máa bára wa jà gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ àjíire? Ṣó wá ní ẹ̀tọ́? We only have one enemy, one single enemy. Àwọn Fúlàní ni. Tó yẹ ká bẹ̀rẹ̀ sí ní strategize gbogbo agbára wa, gbogbo nǹkan ta ní ká concentrate, ká mọ̀ bá ṣe máa ṣe kíni, bá ṣe máa tì wọ́n kúrò lórí ilẹ̀ wa, àwa kọjú síra wa. Tó bá wá yá, àwọn èèyàn wa máa ní ẹ̀fún ni o, èdì ni o, ogun ni o, àṣàsí ni o, kíní kan ni o, gbogbo kíní yẹn to me mi ìka bullshit ni. Nítorí pé bàbá mi máa ń sọ pé tó bá ń ṣe ẹ́ wàá máa fi àrùn ọkùn ẹ̀ dá. Àti dé stage kan tó yẹ pé tó bá ń ṣe nǹkan sí àwọn ọmọ káàárọ̀ oòjíire, àrùn ọkùn wa ló yẹ ká fi dá. Tí lágbájá bá gbé sókè, ẹ jẹ́ ká support ẹ̀ pé òun ló gbé sókè nìyẹn, bó ṣe ń lọ nìyẹn. But iṣẹ́ ṣe kí ni? Ká continue iṣẹ́ yẹn, ká má jẹ́ ó sú wa, ká má jẹ́ kó rẹ̀ wá. Ìjà ò lè solve problem tó wà nílẹ̀. Ìjà ò lè save life àwọn èèyàn. Ibi tá ti busy, tá ti ń bára wa jà, tá ti gbé value wa sẹ́gbẹ̀ẹ́, tá ti gbé ọmọlúwàbí wa sẹ́gbẹ̀ẹ́, ibẹ̀ ni àwọn Fúlàní ti busy, non kidnap. Ẹ lọ wo gbogbo owó tí wọ́n ti ń gbà, ẹ lọ wo iye tí wọ́n ti gbà ní ilẹ̀ Yorùbá. Owó yẹn ó ti tún ilẹ̀ Yorùbá, ó ti tún ṣe. Gbogbo àwọn politician wa, gbogbo owó tó yẹ kó fi túlù ṣe, á pariwo empower àwọn youth wa, ẹ fẹ́ lọ gbàṣẹ, ẹ fẹ́ lọ gbàṣẹ. Ẹjọ́ ṣé ńgbà tí wọ́n fẹ́ dá Isba lẹ̀, ẹjọ́ ṣé wọ́n wá gbàṣẹ ní West ni? Ìgbà tó máa dá Boko Haram múlẹ̀, ṣebí gómìnà Borno tó dá Boko Haram múlẹ̀, òun ni running mate Tinubu lẹ́yìn. Ẹjọ́ ṣó wá gbàṣẹ lọ́wọ́ anybody kó tó dá Boko Haram ẹlẹ́ni? Why tó fi jẹ́ pé àwa la fẹ́ máa ṣẹrú lọ́dọ̀ àwọn àjòjì? And disvalue ara wa, and disvalue heritage wa, and disvalue culture wa, and disvalue language wa. Ìwọ̀nba mo dúpẹ́ lọ́wọ́ àwọn olùkọ́ mi díẹ̀díẹ̀ tí wọ́n ń kọ́ mi, òun ló jẹ́ kémi náà lè máa sọ Yorùbá yìí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bá sọ Yorùbá báyẹn máa rẹ́rìn ni. Torí pé kí ni? A value ẹ̀. A value èdè wa, a value àṣà wa.
mo sọ̀rọ̀ kan ní bí few months ago mo nóhun nìyẹn sìn àwa à ń build economy oní economy àbáyà lọ́tún àbáyà lósì àbáyà níwájú àbáyà lẹ́yìn àbáyà a fi build economy wọn. Meanwhile Kampala ti tiwa ó fine kí ló dé tá a gbé lárugẹ bò mo dúpẹ́ lọ́jọ́ tòní gbogbo ẹ̀ ó ti a ti ń ṣe kí ni à ń rebuild ẹ̀bọ̀ díẹ̀díẹ̀ àwa ń pọ́n Kampala wa lé nísìn àwa ń gbé lárugẹ nísìn ẹ jẹ́ ká continue bẹ́ẹ̀ nísìn wíìgì ni irun òyìnbó yìí ni woman hair lọ́tún mo wá dúpẹ́ fún ọgbọ́n tí Ọlọ́run fún àwọn ọmọ wa wọ́n ti ń dirun wọ́n ti fi ń ṣe wíìgì irun dídì fún wíìgì ó ti wà nísìn ẹ jẹ́ ká gbé títí wa ń tiwa lárugẹ ẹ wo àwọn oúnjẹ wa mo ní gbogbo oúnjẹ wa òun ló wà medicinal. Mo sọ̀rọ̀ nípa irun lẹ́ẹ̀kan pé irun náà à ń wọ wíìgì yes ma à ń wọ wíìgì à ń wọ gbogbo ẹ̀ ká máa fi títí wa ní ká máa gbé sókè. Mo ń sọ̀rọ̀ nípa value mo ní the most important value òun ni growth àti development. Growth tá à ń sọ ẹ jẹ́ ká grow mentally ká grow spiritually ká grow technologically ká grow scientifically. Èyí tí àwọn èèyàn wa máa lọ jókòó wọn lọ ṣọ́ọ̀ṣì Monday to Friday yẹn ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní ṣe research let them go into researching. Kó bẹ̀rẹ̀ sí ní ṣe research oríṣiríṣi àwọn nǹkan tó lè favour wa so that a lè create better future. We need experience we want experience tó yẹ pé ó máa lè jẹ́ ká ní ìlọsíwájú. Those are the way tí values wa tá lè fi grow ẹ̀. But táwọn ọmọ wa tó yẹ pé wọ́n jókòó okay gbogbo àwọn ọmọ tó ń ṣe yahoo yẹn ẹ ṣe jẹ́ kó use brain tó fi ń ṣe yahoo yẹn ẹ ṣe jẹ́ kó sọ di nǹkan míì instead of using it for yahoo ẹ ṣe jẹ́ ká rebuild wọn pé okay ẹ build the apps okay ẹ create kí lorúkọ ẹ̀. We can encourage them we can advise them instead of pé kó máa ja àwọn ènìyàn lólè a lè bá wọn sọ̀rọ̀. Ó dàbí ẹnìkan tó ń bá mi sọ̀rọ̀ lọ́sàn ẹ̀ mo ní ẹnìkan náà òun ní fáàmù pé ṣé ó máa lọ handle ẹ̀ kó máa ṣe farming bẹ́ẹ̀ the statement tó máa sọ kò lè dàbí kéèyàn ní tara ẹ̀ mo ní ṣe fẹ́ dúró dìgbà tẹ́ máa ní tara yín ọdún wo lẹ mọ̀ tẹ́ máa tó ní tara yín mi ìròyìn pín o sà o ẹ má bínú sà mi ìròyìn pín. This is a personal discussion between èmi àtèèyàn mi kan mo ní ẹni ní ilẹ̀ ó wà ńbẹ̀ kò ló kò tí ì ṣe nǹkan kan lórí ẹ̀ you make use of it ẹ pé àwọn ọmọ youth díẹ̀díẹ̀ tí wọn ò níṣẹ́ lọ́wọ́ ẹ build ibẹ̀ for the meantime at least you are going to make something from it. Ó wá ní mo tẹ́ ti gbàgbé pé consultant nìyí ẹjọ́ ẹ bá mi ṣe feasibility study àti kinní kan mo ti gbàgbé ẹ wá ṣàlàyé fún mi better. So mo rọ̀ wá we don't need to disvalue ourselves for anything. We as ọmọlúwàbí value wa lọmọlúwàbí ẹ jẹ́ ká lọ bọ́ Nàìjíríà lẹ̀ mo máa ń sọ máa ní àwọ̀ Nàìjíríà bí aṣọ ni ẹ jẹ́ ká bọ́ dànù àwọ̀ Nàìjíríà ká bọ́ sílẹ̀ ká wá wọ ọmọlúwàbí wa padà ká bẹ̀rẹ̀ sí ní gbé àṣà wa lárugẹ ká bẹ̀rẹ̀ sí ní gbé heritage wa lárugẹ èdè wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ English ni máa sọ bó tilẹ̀ jẹ́ pé kínkínní náà ni mo lè sọ nínú òde òyìnbó yẹn èdè Faransé yìí náà títí ni mo lè sọ èdè Yorùbá náà bí kéèyàn máa sọ kéékèèké ni kò ń ṣe pé mo lè sọ tààrà èdè òyìnbó ni mo fi sọ tẹ́lẹ̀ ìgbà tí mo wá rí àwọn èèyàn tó sí mi gbẹ́rẹ́ pàkọ́ mo ní no èdè Gẹ̀ẹ́sì lọ jókòó èdè ẹrú ni èdè Gẹ̀ẹ́sì kì í ṣe èdè wa kì í ṣe èdè abínibí wa abínibí ó yàtọ̀ sí ability ìyàtọ̀ tó ń pọ̀ gan òun ló wà nínú ẹ̀.
Finally, lákòótán, the most important value òun ni pé ká bẹ̀rẹ̀ sí ní grow heritage wa, culture wa, language wa, aṣọ wíwọ̀ wa, health wa. How can we cure ourselves? Pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ títí wa. When next máa sọ̀rọ̀ pé ká máa jẹ nǹkan tá à ń ṣe gangan. Then another importance of value is to grow and develop. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní develop ara wa. Ẹ má jẹ́ ká dúró dégbà tá bá wọ Yorùbá nation. Yorùbá nation will come. Ó sure jù pé a máa bọ́ sínú Yorùbá nation. But ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní grow ara wa láti sìn lọ. Ẹ má jẹ́ ká dúró dégbà tá bá dé ní Yorùbá nation. Àwọn tá bá ti ṣe nísìn, tá ti build lẹ́sìn. Àwọn nǹkan yẹn la máa dé bá. Bẹ́ẹ̀ ni èdè Yorùbá ó dùn púpọ̀ láwùjọ. Àwọn nǹkan tá bá ti bẹ̀rẹ̀ sí ní build ilẹ̀, gbogbo àwọn framework tá ti ṣe lẹ̀, òun la máa build on. But tí a bá ní framework kankan lẹ̀, ẹjọ́ mà, ẹjọ́ sà, kí la fẹ́ build on? Ìdí nìyẹn tí mo ṣe wá sọ̀rọ̀ nípa moral values. Ó wà very important gẹ́gẹ́ bí ọmọlúwàbí, ọmọ káàárọ̀ àjíire. Ká padà sílé, ilé ni àbọ̀sími oko. Torí pé à ń sọ èdè elédè, a gbé àṣà aláṣàwọ̀, òun ni ò jẹ́ ká níyì o. Tá bá padà nísìn, ẹ lọ wo àwọn India anywhere tó bá wà, aṣọ wọn náà máa ń wọ̀. Ẹ lọ wo àwọn Arab anywhere tó bá wà, any office tó máa wà báyìí, aṣọ wọn dábòlẹ̀ wọn náà máa wọ̀, wọ́n wọ súùtù lé lórí, wọn ò tijú ẹ̀. Ẹ jẹ́ káwa náà ká bẹ̀rẹ̀ sí ní gbé tiwa lárugẹ. Ó ní má nǹkan tó fi Kampala tó fi even kò tẹ̀ nídìí kí n lọ jìnnà tí má sọ̀rọ̀ máa yẹn. Kí lorúkọ bọ̀bọ̀ tó ń kọrin? Mi ìrántí orúkọ boy yẹn, orin Yorùbá. Kampala ló fi rán gbogbo súùtù tó wọ̀ tó fi ṣe orin ẹ̀ yẹn. Èmi ní kọ́kọ́ o, mo lówó o, no be my fault, say I carry kíní kan, ẹ̀jẹ̀ ń sinmi. Mi ìrántí orúkọ boy yẹn. Àwọn òyìnbó gan wọn náà ti padà sílé, wọn ń jẹ nǹkan fertilizer mọ́. Mo ń gbọ́ lé ní sí pé wọ́n build company fertilizer seko tó yẹ pé mo máa supply gbogbo Africa. Meanwhile àwọn òyìnbó tó kọ́kọ́ bẹ̀rẹ̀ fertilizer wọ́n jẹ oúnjẹ fertilizer mọ́. Bíò náà ń jẹ nísìn. Natural food, herbal medicine náà ń lò nísìn. Kí ló ní táwa náà tá go into our herbal medicine? We can rebuild it. We can recreate. We need, all we need to do is to reclaim, rebuild, recreate. Ká dẹ̀ lo good strategy fún gbogbo àwọn nǹkan yẹn. Lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo wa ẹ káàbọ̀ sí orí ètò. Mo fẹ́ kí wa ní kí ọlá, ìkí ìgẹ̀. Ìkí tó lọ́lá jùlọ táwọn bàbá wa máa ń kí ara wọn. Wọ́n á ní mo ṣe ẹ̀làbọ̀rú, ẹ̀làbọ̀yè, ẹ̀làbọ̀ ṣíṣẹ, ogbó atọ́ gbogbo yín, àsúre ìwòrìwò fún. Tí àwọn bàbá wa bá ń kíra wọn bẹ́ẹ̀ yẹn, ìwúre náà máa ń ṣe fúnra wọn. Torí àdúrà ò ń ṣèdè Yorùbá, a ti kọ nínú kíní. Ìwúre náà máa ń ṣe fúnra wọn. Ẹ̀ẹ́gbó, ẹ̀ẹ́tọ́. Mo bọrú, mo bọ ìyè. Ṣé ti rí pé ìwúre ni? Àsúre ìwòrìwò fún bàbá mi. Ìwúre ni wọ́n ń ṣe. Ìwúre náà ń ṣe. Kò sí nǹkan. Ṣé rí nínú èdè àwa Yorùbá yìí, ọ̀rọ̀ ńlá wà nínú ẹ̀. Ọ̀rọ̀ máa ń jáde, àwọn ọ̀rọ̀ yẹn, ìwúre pọ̀ nínú ẹ̀. Ó dàbí ọmọ mi, ó ní wá ìtẹ́yàn ṣe máa dọ̀bálẹ̀. Mo ní tó bá dọ̀bálẹ̀ fún mi sìn. Mi kàn ní kí ẹ pé káàsán, máa ní káàsán ọmọ mi, wàá ṣoríire, wàá dàgbà. Ìwúre máa tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Kò sí ọmọ tó bá kúnlẹ̀ àbí tó bá dọ̀bálẹ̀ tí wọn kì í wúre fún. Ìdí nìyẹn ta fi ń kúnlẹ̀, ta fi ń dọ̀bálẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjíire. Gbogbo àwọn nǹkan yẹn ló yẹ ká padà sí, ká bẹ̀rẹ̀ sí ní máa ṣe. Ẹ má jẹ́ àgbàgbé, moral value ó wà very important. Kí làwọn values wa? Heritage wa, value wa ni. Ẹ má jẹ́ disvalue ẹ̀ mọ́. Culture wa, value wa ni. Ẹ má jẹ́ ká disvalue ẹ̀ mọ́. Èdè wa, value wa ni. Lánàá nígbà tá wà nínú Clubhouse, ẹ lọ bá wa download Clubhouse, àwùjọ ọmọ Yorùbá.
mo wá ń béèrè lọ́wọ́ wọn pé a fẹ́ sọ̀rọ̀ nípa rebellion ẹ jọ̀ọ́ kí ni mo lè pè lédè Yorùbá wọ́n make sure pé wọ́n ṣe research wọ́n mú jáde lédè Yorùbá èmi gan tí mò ń béèrè èmi ò mọ̀ ní Yorùbá tẹ́ bá ní òkè ìyá o ẹ̀yin lẹ sọ pé moral value moral àti value bóyá ìwúwo tó mi nǹkan rántí kí n béèrè ni mo má ṣe ń ṣe ìwádìí àwọn tọ́pìkì tí mò ń ṣe gbogbo àwọn tọ́pìkì last year ni mi ti bẹ̀rẹ̀ tọ́pìkì ọdún yìí dẹ̀ ti wà ní December ó ti fẹ́ parí. So mo rọ̀ wá mo bẹ̀ wá ẹ má jẹ́ ká máa disvalue ara wa ẹ má jẹ́ ká máa disvalue gbogbo ohun tó jẹ́ tiwa ẹ jẹ́ ká máa gbé tiwa lárugẹ tiwantiwa òun ló yẹ kó kàn sí ọ̀rọ̀ Buhari tí mò ń sọ lẹ́ẹ̀kan yẹn ó mú gbogbo àwọn tiwọn ó tọ́jú wọn ẹ wo bó ṣe ba ilẹ̀ káàárọ̀ òjìrè jẹ́ ẹ wo pọ́ọ̀tù tí wọ́n ti ń kó gbogbo nǹkan NNPA ẹ wo bó ṣe rí ẹ wo ojú ọ̀nà ẹ̀ bó ṣe rí ẹ lọ wo bó ṣe ṣe gbogbo ọ̀nà Jos ọ̀nà Kaduna wọ́n ṣe tírẹ́ẹ̀nì láti Àbújá lọ sí Níjẹ̀ wọ́n bí pé kí ni reason tó fi ṣe tírẹ́ẹ̀nì láti Àbújá lọ sí Níjẹ̀ ó nítorí àwọn cousins òun wọ́n wà níbẹ̀ ó provide ọ̀nà fáwọn ẹbí ẹ̀ he is not a Nigerian president he is a Fulani president ìdí nìyẹn tá a ṣe ń sọ fún mo ti sọ́ọ́rí mo ní tó bá gbé áńgẹ́lì wá kó wá ṣe olórí orílẹ̀-èdè Nàìjíríà tí àwa ìran Yorùbá tí a bá jáde nínú Nàìjíríà kò lè rí ṣe torí constitution táwọn Fúlàní kọ àwọn ló kò favour ìran Yorùbá kí ló dé tó yẹ pé àwọn dá Hisbah lẹ̀ wọ́n dá oríṣiríṣi ilẹ̀ wọ́n dá Boko Haram wọn lẹ̀ lọ́dọ̀ wọn lọ́hùn àwọn Boko Haram wọn lè gbé AK-47 wọ́n lè pààyàn lórí ilẹ̀ but àwọn tó jẹ́ pé Àmọ̀tẹ́kùn ti wá tó jẹ́ ẹlẹ́ṣọ́ aláàbò láti dáàbò bòlú wọn ò nẹ́tọ̀ọ́ láti mú ohun tó lè fi gba ara wọn lẹ̀ wọ́n lọ kó gbogbo Fúlàní all over Africa wọ́n rú wọn wá sí Nàìjíríà excuse me gbogbo inú igbó wa wọ́n kó wọn jọ síbẹ̀ wọ́n kó uniform sí wọn lọ́rùn ẹ̀yin màmá mi bàbá mi nínú ilé wọn ò gbọ́ èdè Yorùbá wọn ò gbédè Yíbò wọn ò gbọ́ Haúsá àti rí oríṣiríṣi testimony àwọn tó kidnap tán rówó gbara wọn sílẹ̀ wọ́n ti bọ́sítà wá sọ pé Haúsá tátàtà làwọn Fúlàní yìí ń sọ ìgbà tí wọ́n ti rí ní ìsìn lára wọn ti sọ pé èdè abínibí ni kán máa fi kọ́ra wọn níléèwé ìdí nìyẹn ẹ má jẹ́ ká disvalue anything tó bá ti jẹ́ tilẹ̀ káàárọ̀ òjìrè ọmọ bí mo yẹ wà mí kí n bá Yorùbá jà I would rather stay away Ṣèkí Sam Jaiv I would rather stay away instead of kí n bá onítọ̀hún yẹn jà to falaport lẹ́lẹ́ kó mẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ló máa wá ṣe so ẹ jọ̀ọ́ àwọn neighbor mi náà kanlẹ̀kùn sí máa fi wá sílẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o ó dìgbà kan náà ó dàbọ̀ bye.